tọ́ bàbá wa Gani Adams wọ́n ti fèsì o wọ́n ní ọmọ Yorùbá mọ̀yàn tọ̀ wípé tí àwọn bá lọ pé tí àwọn ò bá gbàṣẹ níbi tó yẹ kí àwọn ti gba àṣẹ pé àwọn ò lè wọnú igbó. Àkọ́kọ́ àwọn ò sọ wípé kẹ́ ẹ wọnú igbó, a sọ bẹ́ẹ̀. Ìta ń sọ ni pé a fẹ́ rí iṣẹ́ yín gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò. Tẹ́ bá rántí tẹ́ bá gbàgbé ní 1994 August eléyìí tí ẹ dá ẹgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kalẹ̀, kò sí ohun tẹ́ ẹ torí ẹ̀ dá kalẹ̀ ńgbà yẹn ni pé láti lè jà ìjà agbára fún ọmọ ilẹ̀ Yorùbá, ọmọ ilẹ̀ káàrọ̀-o-jíire, pé kẹ́ ẹ lè ṣe ìjà agbára fún wa. Òun lẹ ṣe dá ẹgbẹ́ OPC kalẹ̀ nígbà náà, ẹ̀yin àti bàbá wa Faseun, Dr. Faseun, nígbà tí wọ́n ń bẹ láyé ńgbà náà. Gbogbo yẹn lẹ jẹ́ youth leader nínú OPC ńgbà náà, kó tó wá di wípé gbogbo ẹ̀ ó ṣàrí bó ti yẹ kó rí, Ọlọ́run padà gbé yín síwájú. Now ìyẹn táwọn ọmọ Yorùbá ń sọ ni pé a ní ẹ jáde, ẹ jẹ́ kí voice yín náà máa jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Gbogbo voice tẹ́ ń sọ lábẹ́lẹ̀ yẹn kọ́ là ń sọ, ẹ jẹ́ kí voice yín máa jáde, ká máa mọ̀ pé lóòótọ́ ọmọ ilẹ̀ Yorùbá, ọmọ adúláwọ̀ ní lóòótọ́. Ẹ jẹ́ kí voice yín máa jáde, kọ́wọn èèyàn máa rò pé àbí ẹ̀yin náà ti papọ̀, ẹ ti wà, àbí ẹ̀yin náà ti wà pẹ̀lú àwọn ìjọba. Ẹ jẹ́ kí voice yín máa jáde, kí àwọn ọmọ Yorùbá lè máa mọ̀ pé lótìtọ́ àti lódodo lẹ̀ ń ja ìjà agbára fún wa. Àmọ́ tẹ́ bá wà ní kọ̀rọ̀ kan tẹ́ ẹ̀ wá jáde kẹ́ ẹ sọ̀rọ̀, a máa wòye pé bóyá ẹ̀ ń tàn wá ni. So gbogbo ìtẹ́ sọ pé ọmọ Yorùbá, lóòótọ́ ọmọ Yorùbá mọ̀yàn tàn lóòótọ́, wọ́n á tọ̀yàn síbẹ̀ tán, wọ́n á padà, bẹ́ẹ̀ ni lóòótọ́ gbogbo wa la mọ̀ yẹn. Àmọ́ ohun táwa ń sọ ni pé iṣẹ́ tẹ́ ẹ gbà ni. Kí ni iṣẹ́ tẹ́ ẹ gbà? Òun náà ni pé kẹ́ ẹ ja ìjà agbára fún wa. Tí àwọn èèyàn bí bàbá wa olóyè Sunday Igboho ṣe ń sọ̀rọ̀, bó tẹ̀ jẹ́ pé àwọn kan sọ pé ó fọ́ǹbù ni ó lẹ́nu ni, àmọ́ ó ṣàṣì ń sọ̀rọ̀. Bọ́wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn kẹ́yìn náà máa wá sọ̀rọ̀ pé ẹ̀yin Fúlàní tẹ́ wà nílùú wa, tẹ́ ẹ̀ bá ṣọ́ra yín tá a bá jáde tì í, sẹ́mọ̀ tẹ́ bá ń sọ gbogbo orú àwọn nǹkan yẹn, yóò jẹ́ kí ẹ̀rù máa bà wọ́n wípé alákìkanjú méjì nílẹ̀ Yorùbá àti wá wọnú ilẹ̀ Yorùbá wa yóò máa jẹ́ ìbàlẹ́rù fún wọn. Àmọ́ ńgbà tẹ́ ẹ̀ bá jáde tẹ́ ẹ̀ sọ̀rọ̀, tẹ́ ẹ máa retí pé ó dìgbà tíjọba bá fún yín láṣẹ kẹ́ tó sọ̀rọ̀, tẹ́ ẹ dẹ̀ pera yín ní ẹgbẹ́ OPC, tẹ́ ẹ dẹ̀ pera yín ní ẹgbẹ́ àjàǹjàgbara fún ọmọ ilẹ̀ adúláwọ̀, tẹ́ ẹ dẹ̀ pera yín ní Ààrẹ Ọ̀nà Kakanfò fún ilẹ̀ adúláwọ̀, tẹ́ ẹ wá lè jáde, kẹ́ ẹ jáde fún wa, kẹ́ ẹ bá wa sọ̀rọ̀, kẹ́ ẹ jẹ́ kí àwọn èèyàn rí ipa akin lára yín. Ó túbọ̀ sí pé ẹ̀yin ṣe ohun tá a fún yín, ẹ fẹ́ ṣe nìyẹn o. Lóòótọ́ ẹ máa wò pé sáwọn ọmọ ìlú la fún yín lóyè ni, táwọn ọmọ ìlú ò bá fọwọ́ sí, ó ṣeé ṣe kí wọ́n má fi yín jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìyẹn táwa ń bẹ̀ yín fún ni pé ẹ jáde síta, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀, ẹ jẹ́ kí àwọn pípù yìí mọ̀ yìí pé akíkanjú lẹ́yìn náà. Ẹ jẹ́ kí àwọn pípù yìí mọ̀ yìí pé kán wà very careful. Ẹ wọ̀nù wọn, ẹ jáde kẹ́ ẹ bá wa wọ̀nù wọn bí olóyè Sunday Igboho ṣe ń wọ̀nù wọn. Tẹ́ bá wọ̀nù wọn, ẹ rí i pé kíní yìí yóò máa dínkù. Kí olóyè Sunday Igboho kó sọ tiẹ̀ lénìí, kẹ́yìn sọ tiyín lọ́la, ẹ rí i pé àwọn pípù yìí wọ́n ó sá. Ó ti yé, ìyẹn làwa ń bá yín sọ. Àwọn ò sọ pé kẹ́ ẹ lọ sínú igbó, àní kẹ́ ẹ lọ bá wọn fà á nínú igbó, àní kẹ́ ẹ lọ bá wọn ṣe nǹkan nínú igbó nígbà tí ìjọba ò tí ì pa yín láṣẹ lóòótọ́. Àwa náà ò lè sọ pé kẹ́ ẹ break rule of law, but at the same time ẹ jẹ́ ká máa rí voice yín ní gbogbo ìgbà. Ìyẹn la máa fi mọ̀ pé lóòtítọ́ àti lódodo Ààrẹ Ọ̀nà Kakanfò ni yín. Ọlọ́run ò sì ní jẹ́ ó bàjẹ́ fún gbogbo yín, àtẹ̀yìn àti olóyè Sunday Igboho àti gbogbo àwọn bàbá wa tí wọ́n já kíkanjú, tí wọ́n ń sọ̀rọ̀ both àwọn àfáà wa, àwọn pásítọ̀ tí wọ́n jáde tí wọ́n ń sọ̀rọ̀, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún gbogbo yín. Ọlọ́lá hílàhílàlà, ìyẹn làwa ń sọ o, ìyẹn làwa ń sọ o. Ọmọ Yorùbá jọ ní gbogbo wa, voice kan náà ló gbọ́dọ̀ wà lẹ́nu gbogbo wa. A gbọ́dọ̀, eléyìí ò gbọ́dọ̀ máa lé ẹ mọ́, kélé máa lé àfè. Ẹ má torí wípé bóyá nítorí mo ti wà pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì kọ́ máa rò pé mò ń takò wọ́n. No, ìyẹn kọ́. Tí gọ́ọ̀mẹ̀ntì náà bá rí voice yín, gọ́ọ̀mẹ̀ntì náà á lè tètè wá solution yìí pé voice ẹni yìí òun náà ti kún o. Bí voice bàbá wa Sunday Igboho bó ṣe ń jáde lójoojúmọ́, ẹ jẹ́ kí voice yín gẹ́gẹ́ bí olórí OPC náà kó máa jáde lójoojúmọ́. Ìyẹn ló máa jẹ́ kí wọ́n pípù yìí mọ̀ wípé wọn ò ní nǹkan kan tó fẹ́ ṣe lé ní ilẹ̀ Yorùbá. Fúlàní ò lè máa wá control wa nílẹ̀ Yorùbá. Eléyìí ń sọ̀rọ̀ mùsùlùmí, kì í sọ̀rọ̀ kìrìsìtẹ́nì, kì í sọ̀rọ̀ oníṣẹ̀ṣe. We need to wise. A gbọ́dọ̀ gbọ́n
ó ti yé tá a bá tí ì gbọ́n wọ́n kàn máa lo nǹkan against ara wa ni tá a sì máa ríra wa gẹ́gẹ́ bí ọ̀tá. Mo sọ nínú fámìlì tèmi kìrìsìtẹ́nì wà ń bẹ̀, oníṣẹ̀ṣe wà ń bẹ̀, èmi náà sì jẹ́ mùsùlùmí, à ń ṣe mítìn náà àdé ń jà náà. So eléyìí ó ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe là ń sọ, ọ̀rọ̀ security ààbò fún gbogbo wa ni. Bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́, bàbá wa Gani Adams Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín, kò sì ní bàjẹ́ fún gbogbo wa. Bàbá wa Dr. Faseun tí wọ́n ti lọ náà kọ́lọ́n bá wa kẹ́ wọn àti gbogbo àwọn akọni tí wọ́n ti lọ nílẹ̀ Yorùbá pátápátá. Ẹ jọ̀ọ́ ọmọ káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká gbọ́n, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ nìkan.